ayélujára mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò. Mo tún gbàbẹ̀ kí ìyá mi Àṣàkẹ́ TV, Àṣàkẹ́ akọ́mọlédè, mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò, ẹ kú kalẹ̀, a kú iṣẹ́, a kú fọmọ ènìyàn ṣe, láṣẹ Elédùmarè, àṣejèrè lọ́lọ́jà ń ṣe nínú ọjà, àṣejèrè la ó ṣe láṣẹ Ọlọ́run ọba. Mo kí gbogbo wa o, mi ò lólórí ẹnì kankan. Ní àìdènà pẹnu, a ní àwọn àlejò kan lálẹ́ yìí láàrin wa tí mi ì tí dárúkọ wọn, táwọn náà máa bá wa dá sétò, ṣùgbọ́n tí n bá ti rí wọn lórí ètò màá túbọ̀ dárúkọ wọn. Bàbá, mo fẹ́ wá gbé ọ̀rọ̀ mi lálẹ́ yìí lórí ọ̀rọ̀ àwọn àjálù kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ pé ó ń kọ wá lóminú lójoojúmọ́. Ìgbéni lọ́tùn, ìpànìyàn lósì, ó tọ́jọ́ méjì kan tó ti ń ṣẹlẹ̀ o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ yìí a ò tètè gbárùkù tí, ó ti wá fẹ́ bọ́ sórí. Ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé mo ṣe sọ lẹ́ẹ̀kan, tá a bá sì bẹ̀rẹ̀ sí ní ìgbésẹ̀ tó tọ́ ń sìn lọ́nà tó tọ́, a sì lórí ọ̀fẹ́ láti borí àwọn ọ̀tá wa, tí mo dẹ̀ nígbàgbọ́ pé a máa borí láṣẹ Elédùmarè. Mo fẹ́ kí bàbá mi Ògúnríbidó kí wọ́n bá wa sọ̀rọ̀ níwọ̀nba lórí ọ̀rọ̀ ibi àwọn wàhálà tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, pàápàá nílẹ̀ Kwara. Ṣé mọ̀ pé awuyewuye kan wà lórí ọ̀rọ̀ ilẹ̀ Kwara tẹ́lẹ̀, tó yẹ pé àwọn kan máa sọ pé Kwara o kò ṣàṣàrà ilẹ̀ Yorùbá, àwọn kan dẹ̀ gbàgbọ́ pé ilẹ̀ Kwara ilẹ̀ Yorùbá ni, Ìlọrin ilẹ̀ Yorùbá ni, láti ibi orúkọ wọn a mọ̀ pé ilẹ̀ Yorùbá ni wọ́n. Kódà local government tó pọ̀ jù nílẹ̀ Kwara lénìí Yorùbá ló wà ń bẹ̀. Ó wá dàbẹ̀ pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ pàápàá, ó fẹ́ dàbẹ̀ pé ó ń kan àwọn Yorùbá tó wà ń bẹ̀. Ìyẹn àjálù tó ń ṣẹlẹ̀ ni mò ń sọ yìí o, ó fẹ́ dàbẹ̀ pé ó ń kan àwọn Yorùbá tó wà ń bẹ̀ ju àwọn ẹ̀yà míì tó wà ń bẹ̀ lọ. Bàbá Fatai Ògúnríbidó, kí lẹ bá wa rí sọ̀rọ̀ yìí? Ṣeun gan ni, ṣé ẹ̀ ń gbọ́ mi? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin aráalé, mo kí yín o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa o. Ẹ ṣé, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i, ní agbára àṣẹ Ọlọ́run. Ẹ̀yin la máa rí o, àwa náà lè máa rí. Bàbá mi, ẹ jọ̀ọ́ sà, ẹ má bínú, mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu, ẹ jọ̀ọ́ ẹ má bínú sà, mi ò tó dọ́rọ̀ mọ́ yín lẹ́nu, ṣùgbọ́n ẹ foríjì mi, ẹ foríjì mi. Ó ní ìkankan tí mo fẹ́ sáré sọ̀rọ̀ lórí ẹ̀ tí mo ṣe rántí. Brother mi, ẹ tẹ̀síwájú. Ẹ ṣé gan sà, ẹ ṣé gan, ẹ pẹ́ fún wa. Ká tó lọ sínú ọ̀rọ̀ ètò ààbò àti wàhálà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní ìlú Kwara State. Gbogbo wa la gbọ́ lánàá wípé ọ̀kan gbòógì lára wa nílẹ̀ Yorùbá nínú ìjàngbara Oòduà Nation àbí Yorùbá Nation, èyíkéyìí tó bá wù yín kẹ́ ẹ pè lọ́dọ̀ ti yín, wípé ìkan lára wa gbòógì pàápàá, ìyẹn Bishop Adésínà, wọ́n di ẹni àwátì lójijì nílùú Èkó, tó dẹ̀ jẹ́ wípé láti ìgbà yẹn ni àtẹbí àtará àtojúlùmọ̀ tí wọ́n ti ń dààmú lórí ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jáde tó sọ̀rọ̀ lórí ẹ̀ lánàá wípé ńkọ́ o, a ò rí arákùnrin wa o, tá a ṣètò lórí ẹ̀ lánàá. Ṣùgbọ́n ìròyìn tó tẹ̀ wá létí lónìí ni wípé a ti mọbi tó wà o. Bẹ́ẹ̀ ni, a ti mọbi tó wà. A gbọ́ pé àwọn ikọ̀ ìjọba Nàìjíríà tí wọ́n ń pè ní DSS, ìyẹn Department of Secret Service ní Nàìjíríà, àwọn ni wọ́n náwó gan wọn. Wọn ò wá náwó gan wọn lásán bíi pé wọ́n jí wọn gbé ló ṣe rí. Kí ni ta fi sọ báyìí ni wípé tẹ́ ẹ bá fẹ́ pèèyàn, tẹ́ ẹ bá fẹ́ báyàn sọ̀rọ̀, ẹni tó lórúkọ tó ní àdírẹ́sì, tẹ́ ẹ mọ àdírẹ́sì ẹ̀, ó yẹ kẹ́ ẹ ránṣẹ́ sí ni, kẹ́ ẹ fìwé pè é. Ìyẹn túmọ̀ sí pé ẹ pọ́n lé. Tẹ́ ẹ bá wá ránṣẹ́ sí tí ò bá wá dá yín lóhùn, ẹ wá sọ pé ó yá, ẹ fẹ́ gbígbésẹ̀ tó lágbára lórí ẹ̀. Ṣùgbọ́n látara àwọn information tó dé sọ́wọ́ ti wa tá a ti gbọ́, a ò rí pé ìjọba Nàìjíríà gbígbésẹ̀ yìí àbáwọn ìjọba district DSS wọn ò gbígbésẹ̀ yìí rárá. A kàn déédéé gbọ́ pé lójijì wọ́n wá wọn tì. Ṣàdédé ta tún máa padà gbọ́ lónìí, a tún gbọ́ pé ṣe ni wọ́n lọ sílé arákùnrin wa Bishop Adésínà, tí wọ́n lọ tú ilé wọn yákayàka. Kódà tó di pé ìyàwó ó wà helter skelter
tó jẹ́ pé ọkàn ẹ̀ ò balẹ̀. A fẹ́ kí bàbá wa Fatai Ogunribido ẹ bá wa sọ̀rọ̀ lórí eléyìí tó ṣẹlẹ̀ yìí. Ṣé ẹ rò pé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí ìgbésẹ̀ tó bójú mu ni? Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan ni ẹ kú láti ẹ̀kan. Ẹ̀yin èèyàn wa, mo kí yín lẹ́ẹ̀kan sí ẹ káalẹ́, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. Tọ́ ẹ jọ̀wọ́ ẹ̀bẹ̀ kan là ń bẹ̀ yín, ẹ bá wa pín ètò yìí, nítorí pé Bíbélì sọ ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí wọn kò ní ìmọ̀. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí a fi ń jẹ́ kí etí àwọn èèyàn kó ṣí sí òdodo, sí òtítọ́ bí nǹkan ti ṣe ń ṣẹlẹ̀, nítorí wípé gbogbo àwọn tọ́lọ́run bá fún ní oore ọ̀fẹ́ láti mọ ìrìn àjò tó ń pè Nàìjíríà, wọ́n á mọ̀ wípé awúrúju ìlú ni, kò dẹ̀ ń ṣe orílẹ̀-èdè. Àwọn kan ni wọ́n kó jọ tán fi ń pawó, àwọn kan wọ́n dẹ̀ ń lò lára wa tó jẹ́ pé wọ́n kó owó lé lọ́wọ́ láti máa tà wá sí oko ẹrú. Oko ẹrú kejì la wà, afẹ́ akọ̀, àgbà o. Gẹ́gẹ́ bí brọ́dà mi ṣe sọ látẹ̀ẹ̀kan, Yorùbá space, wọ́n ní òòrùn tó wà ní ìtara ó ètò aṣọ láti sá, nítorí pé a kì í káràmáṣìkí nígbà tí nǹkan bá ń bọ̀. Nígbà tó bá fẹ́ bọ́ sórí, àẹ́ṣẹ̀ máa kẹ́gbàjarè káàkiri. Yorùbá dẹ̀ bọ̀, wọ́n ní ó ń bọ̀ àwọ̀ là ń dẹ́ẹ̀dẹ́. Wọ́n ní igi ọgọrọ má gúnni lójú, àwọn kan ní a máa ń dọ̀jì ẹni tọ̀, òkèèrè láti ń wò ó. A ti ń rí àwọn àmì tipẹ́tipẹ́. Tẹ́ bá wo àwọn àwòrán tí mo fi sẹ́yìn mi yìí, ẹ rí i pé 2021 ni bàbá wa kan tó ń pè ní Tógun ti kígbàjarè, Brigadier Tógun. Now, ṣé a máa ní pé a gbọ́ tó àbí a mọ bí nǹkan ṣe ń lọ tó? Tó bá wá sọ wípé wọ́n lé wa káàkiri nílẹ̀ Yorùbá, tó ń fi oore ọ̀fẹ́ tó ń ní gẹ́gẹ́ bí ẹni tó wà ní ìjọba, gẹ́gẹ́ bí ẹni tó ní agbára lọ́wọ́, tó fi ń lé àwọn èèyàn wa káàkiri nítorí pé à ń béèrè ẹ̀tọ́ wa. A dẹ̀ ń sọ òótọ́ fún àwọn èèyàn. Àwọn nǹkan tó yẹ ká ṣe à ń ṣe. Adésínà ò ṣe nǹkan tó lu òfin ìjọba, nítorí wípé educating the people about their rights is not a sin. Lóòótọ́ a lè máa sọ pé wọ́n ń ṣe àwọn nǹkan tí ó lòdì sófin. Nǹkan tó ń gbé lọ́wọ́ kò ń ṣe nǹkan tẹ́nìbọ̀dì lè lò. A fi ń fúnra wa ní ìdánilẹ́kọ̀ọ́ ni ká lè mọ oore ọ̀fẹ́ tá a ní, ká lè mọ àwọn nǹkan tí a máa gbé lọ́wọ́ ní ọjọ́ iwájú nígbà tó Ọlọ́run bá fi oore ọ̀fẹ́ fún wa tá a bá lómìnira. Wọ́n lu òfin, wọ́n mú wọn ní airport kan ní wọ́n ní nǹkan tó ká mọ́ wọn lọ́wọ́ tó lù mọ́ òfin. Tí wọ́n bá ń gbìyànjú láti máa experiment nǹkan, a máa fi dá àwọn èèyàn wa wò láti máa fi educate wọn. A rò pé nǹkan ẹ̀ṣẹ̀ ni. Ká máa ẹ̀ṣẹ̀ wá sọ wípé ìlú tí gbogbo àwọn èèyàn wa ń kúlé lórí yìí, tí wọ́n tà wọ́n sóko ẹrú tí wọ́n ríra wọn yìí, ìlú tí ó sọ gbogbo àwọn èèyàn di òtòṣì èèyàn yìí, tó sọ àwọn olówó wa tó sọ wọ́n di tálíkà tó jẹ́ pé kò sí ìta lè lọ́mọ́, tó mú àwọn nǹkan ọ̀rọ̀ wa tó ń kó lọ lójoojúmọ́ tí àdé ń wò bí ẹni pé bóyá olúdùn ni wà á mọ̀ nǹkan tó ń lọ. Ìlú tí ó jẹ́ pé láti 2014 ló ti expire. Ìlú tó jẹ́ pé tí a bá fi gbogbo àwọn oríṣi àwọn àwòrán hàn yín, ẹ mọ̀ yín pé gbogbo àwọn tá a ní sẹ́nétọ̀, tá a ní gómìnà, tá a ní sọ kọmíṣánná yìí, wọ́n di gẹ́gẹ́rẹ́ wu ni. Nàìjíríà kan náà fi ṣètò Nàìjíríà. Ìlú àwọn òkèèrè, àwọn alágbára náà ṣètò Nàìjíríà. Wọ́n sọ Nàìjíríà di òyìn tí wọ́n ń lá. Wọ́n dẹ̀ wá sọ àwa táwa Nàìjíríà, wọ́n sọ wá di atọrọjẹ kalẹ̀. Àdẹ̀gbìrán, àdẹ̀gbéra ká mọ̀ yín pé àgbàrá òjò tó lóun fẹ́ wó ilé yìí, àwọn onílé ká máa gbà fún. Ṣùgbọ́n kàkà káwa èèyàn wa káta jí, àwa ń bíbà yín nígbà tí Galadima tó ṣe àwàdàyé wípé nígbà tí àwọn rí ìgbésẹ̀ pé àwọn ọmọ Yorùbá a fẹ́ gbé ìgbésẹ̀ láti gba Kwara wa padà ní 2015, àwọn lọ pe Buhari wá láti wá ja ìjà yìí fún wọn. Òun náà ṣe fi Buhari ṣe lídà àwọn APC ń gbà yẹn. Gbogbo àwọn ọ̀rọ̀ yìí, àwọn Yorùbá mélòó la ní tó wá jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá? Ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀dẹ̀. Àwọn ọmọ òkè ọya lọ́hùn-ún, wọ́n ní torí pé ẹ̀tọ́ wa tó ti gbà lọ́jọ́ wípé a fẹ́ gba nǹkan wa padà. Wọ́n wá rí àwọn táì wípé àwọn OPC wọ́n ti yí àyíká náà ká láti ṣe kíni, láti sọ wípé tọ̀ ìlú tẹwà yìí ilẹ̀ Yorùbá ni o. Nítorí náà ẹ lè wá kí wá gàba lé wa lórí.
ká wá máa ṣe òfin ní ilẹ̀ tí ẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kẹ́ wá sọ wá di ẹrú ní ilẹ̀ bàbá wa. Ó nígbà táwọn rí àwọn àmì yìí ó náà ń gbé ìgbésẹ̀ nítorí pé Muhammadu Buhari jẹ́ ológun láti wá ja ìjà fún wọn kán má fi Yorùbá sílẹ̀ láti gba ilẹ̀ wọn padà. Ǹjẹ́ a rí lára ọmọ káàárọ̀ oòjíire táwa náà ní pé gbogbo àwọn nǹkan yìí a fẹ́ gba padà tàbí pé ẹ̀tọ́ yìí tí gbogbo àgbáyé gbọ́ pé tọ̀ wọ́n fi ń dùn wá ní nǹkan wa dẹ̀ ni. So gbogbo àwọn àlàyé yìí àwa ọmọ Yorùbá a rí bí ẹni pé bóyá nǹkan tó jẹ́ nǹkan pàtàkì nítorí pé àwọn tí wọ́n ń gbìyànjú tá à ń sáré tá a káàkiri lé lórí tá à ń sọ pé à ń dìbò fún yìí àwọn náà ni wọ́n fi ebi pa wá wọ́n wá lo ebi wọ́n lo using hunger as a weapon of war against us, gradually exterminating the Yoruba race from their own land. Àtẹ̀ṣe bí ẹni pé ààrí tí Bishop Adesina bá gbé gbèsè láti máa fi òye yé àwọn èèyàn wípé tí nǹkan ti ṣe ń lọ ní ẹ̀tọ́ wa ní bó ṣe yẹ kárí ní àwọn kan tá a máa lọ́jọ́ wájú ní kò mi rò pé lòdì sófin kò lóun fẹ́ lọ sí abroad kò dẹ̀ lóun fẹ́ gbé gbèsè tó jẹ́ pé ó máa fà pé bóyá àwọn aṣòfin wọ́n máa sọ pé wọ́n fẹ́ arrest ẹ̀. Experimentation is not a sin. So àwa ò rí ìdí ẹ̀ tí wọ́n ṣe lọ mú Adesina. Now wọ́n gbé àwọn ìgbésẹ̀ yìí àwọn ajínigbé wọn jí wa gbé nìkan wọ́n pa wá nípakúpa wọ́n bá àwọn òbí wa sùn wọ́n bá àwọn ọmọ wa sùn ní inú igbó àárá àwọn sójà kọ́kọ́ wọn lọ láti lọ ja ìjà yìí wípé kán má da Nàìjíríà rú. Olóyè Sunday Igboho gbéra ẹ̀tọ́ wa ni. It is an inalienable right to fight for freedom, to fight for self-independence. Olóyè Sunday Igboho dẹ̀ gbéra ẹ pa àwọn èèyàn mi sílẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí ìyà jẹ wá mọ́ ẹ fún wa ní ẹ̀tọ́ wa. Almost 300 soldiers wọ́n kó lọ sí ilé Sunday Igboho láláìṣẹ̀ láláìrò ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀dẹ̀ ń wòran. Irú àwọn nǹkan yẹn ò lè ṣẹlẹ̀ ní òkè ọya kán má tún jáde láti jà fún ẹ̀tọ́ wọn. Wọ́n rí ìgbésẹ̀ pé àwọn ọmọ káàárọ̀ oòjíire ń sìn a fẹ́ ṣe kí ni a fẹ́ gbé ìgbésẹ̀ pé a fẹ́ gba ẹ̀tọ́ wa padà ilẹ̀ wa tán gàba lé wọ́n kóra wọn jọwọ́ lọ pé lórí ó yá wá ìwọ lórí nǹkan tó táwọn Yorùbá fẹ́ ṣe ẹ má jẹ́ kán ṣe o wọ́n lò òun náà ṣe gbé Buhari wá. Ìgbà tí yẹn dẹ̀ dé ó bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi àwọn awúrúju ó fi ń tú wa jẹ. Ó lóun gbé the headquarters of Nigeria military ó gbé lọ sí Maiduguri. Wọ́n ní kí ni ìdí ẹ̀ ó lóun fẹ́ fight Boko Haram. Boko Haram náà tó wá fight ẹ̀ ẹ máa fi mọ̀ wípé gradual extermination and gradual encirclement, gradual suppression. Wọ́n gbé agbára lọ sí Maiduguri láti wá máa fi àwa Yorùbá lọ́wọ́ mọ́lẹ̀. Wọ́n ní a whole military ó lóun gbé headquarters ẹ̀ lọ sí Maiduguri gbogbo àwọn ọmọ Yorùbá àsọ̀rọ̀ ńgbà yẹn náà. Ṣé agbára tó gbélé àwọn sójà lọ́wọ́ lágbára àwọn Nigeria police tó empower àwọn sójà láti nígbà wo láti rúrú nǹkan wọ́n yẹn tó ṣẹlẹ̀ ní Nàìjíríà rí tí wọ́n pé wọ́n wá fi gbogbo agbára. Soldiers they are meant to live outside of the cities. Kò sí ìlú tẹ́ máa rá àwọn sójà nígboro Nàìjíríà nìkan ló yàtọ̀. Wọ́n dẹ̀ ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ wípé tí a bá pariwo síta kájà fún ẹ̀tọ́ wa kò sẹ́ni tó máa jà fẹ́tọ́ ìfún wa nítorí pé wọ́n ti fi agbára tán ní wọ́n ti fi kó wa lẹ́rú wọ́n ti kó àwọn kan mọ́ra àwọn tó kó mọ́ra yìí wọ́n ti lọ́wọ́ sí wa wọ́n ti kó wọn lálé wọn lọ́wọ́ láti máa gba owó wa àwa tó kù àjẹ́ nǹkan kan. Wọ́n tẹ̀ jẹ́ ká mọ̀ wípé wọ́n ti ra ilẹ̀ wa pàápàá so àwa tá a wà ń bẹ̀ wọ́n ti grant wa as personal non grata dàbí pé kì í ṣọmọ ilẹ̀ yẹn mọ́ torí pé wọ́n ti ra wá papọ̀ mọ́ ilẹ̀ èèyàn máa káàárọ̀ oòjíire ẹ̀dẹ̀ ń wòrán pé ẹni pé abẹ́ni tó kankan àti pátá dẹ̀ ń ṣe àpariwo síta ẹ̀dẹ̀ ń ṣe àwọn àlàyé ikú gbogbo wa pé ẹ jẹ́ ká lajú nǹkan ń bàjẹ́ lọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń kàn ẹ má jẹ́ káwọn tá à ń sọ̀rọ̀ wọn yìí ẹ má jẹ́ kí wọ́n kàn palẹ̀ Yorùbá run ẹ má jẹ́ kàn pa àwọn èèyàn wa run wọ́n lé wa síta. More than 70% of the Nigerian diasporas they are Yorubas. Bó tẹ̀lé ẹgbẹ́ àwọn brothers wa Igbo àwọn náà lè take about 25%.
àwọn alápọ̀jù gbogbo àgbáyé. So wọ́n lé wa síta àwọn wọ́n káwọn tí wọ́n wọlé àwọn ọmọ Yorùbá ẹ̀yin ọba ẹ̀jẹ̀ rí ẹ̀rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ju òjé lọ. wọ́n ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí pé ẹ̀yin èèyàn wa jẹ́ ká tají nítorí pé tá a bá ìkóra wa jọ ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọba kan ló jọba lọ yìí ẹ jẹ́ ká kọ́kọ́ ní ẹlẹ́kọ̀ọ́rọ̀ lọ káwá pọ̀ bẹ́ẹ̀ díẹ̀. Yorùbá àti pé ẹrú làgbáyé rí àti rú láfíríkà rí wọ́n ti àwọn gbogbo àgbáyé ló mọ̀ pé Yorùbá ló we are the greatest tribe in the entire continent of Africa. We are the most populated, we are the most enlightened, we are the most educated, we are the most exposed in every aspect of life. Ṣé àwa ló wá yẹ ká wà níbi tá a wà Nàìjíríà yìí? Àmì dẹ̀ tí wọ́n wà wípé Nàìjíríà kò kí ń ṣe orílẹ̀-èdè wọ́n lò láti fi ṣe business ni àdẹ̀gbàjà fẹ́tọ̀ ara wa ká gbìyànjú pé àwa ọmọ káàárọ̀ oòjíire a fẹ́ dá dúró torí pé tí Nàìjíríà bá wà òfin tó fi Nàìjíríà mọ́lẹ̀ yẹn á yìí máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí oníkálukú bá lọ láyé ẹ̀ òfin yẹn ó máa pààyà ni àyẹ̀sọ̀ á lọ bẹ̀rẹ̀ from ground zero káwa náà ká lè dé èèyàn tó gbogbo the world is going in supersonic stand in development in education in progress àwa wá retrogress àwa padà sẹ́yìn àwọn tí wọn tó bàtà Yorùbá nù àwọn náà fi ṣe olórí àwọn tí yẹ pé Yorùbá ní ayé àtijọ́ amọ̀bí ká wà bá ṣe máa rí fa àsára wa tí àwọn Haúsá láyé ọjọ́ yẹn tó dàgbà bá ní girlfriend lọ́mọ Yorùbá ó máa fi bọ́ọ̀sì bẹ́ẹ̀ ni pé ọba lòun ni pé àwọn rí Yorùbá fẹ́ àwa náà wá sọ dìdàkudà wọ́n weaponize owó wọ́n weaponize infrastructure wọ́n weaponize road kò sí gbogbo ọ̀gá pápátá wọn á fi jẹ wá níyà wọ́n wá sáwúrú ju fún wa bí ẹni wípé economy ò dáa whereas wọ́n privatize àwọn gbogbo resources ilẹ̀ Yorùbá wọ́n personalize tẹ̀ láàrin ara wọn wọ́n wá ta sókè òkun àwọn òyìnbó wá kó lọ wọ́n wá fún wọn ní owó ìdákọ̀mú náà fún wọn àwọn kó billions lọ. àwọn àlàyé ọ̀rọ̀ yìí kò sẹ́ni tó bá jẹ́ ẹ̀rí àwọn Israel wọ́n jà fún ilẹ̀ wọn Fúlàní wọ́n kí ló ń ṣe wọ́n lọ sí Gaza wọ́n jà fún ìran wọn ní ọjọ́ iwájú Fúlàní wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá àwọn ọmọ Ìgbò àbúrò sọ àwọn náà ní káwọn fẹ́ gbalẹ̀ Yorùbá àwọn òyìnbó wá wọ́n rán àwọn kan àtẹ́jẹ̀ǹtì wá àwọn tó kọ́ gbogbo agbóngbà tó sọ̀rọ̀ USAID àwọn náà sponsor Boko Haram Nàìjíríà àtàwọn European tẹgbẹ́ wọn gbogbo wa àdẹ̀síwẹ́ ní pé àárín nǹkan tó ń lọ. So gbogbo àwọn nǹkan yìí àwọn òyìnbó fẹ́ gbalẹ̀ wa torí ní gbogbo àgbáyé àwa ni Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ ìbùkún jù àwa ni Ọlọ́run bless gbogbo ilẹ̀ wa pápátá ilẹ̀ ọlọ́ra ni kámẹ́rẹ́sẹ̀ wá sọ àwọn nǹkan àlùmọ́ọ́nì ilẹ̀ tọ́lọ́run rí òsì ilẹ̀ Yorùbá àwọn tó ń ṣiṣẹ́ nǹkan tó rí nìyí gbogbo ibi tó ti ń lé àwọn èèyàn kúrò yìí àwọn nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire kájà fẹ́tọ́ wa ká gbalẹ̀ wa káwa náà ká lè jí èèyàn náà ebi ń pa àwọn èèyàn wọn kú sórí títì ní Nàìjíríà a lè má rí torí pọ̀pọ̀lọpọ̀ tá a wà ní títì nǹkan tá à ń rí yàtọ̀ láwọ̀ láàrin títì náà wọ́n pa àwọn èèyàn nígbèríko wọ́n dẹ̀ ní tó bá parí iṣẹ́ wọn nígbèríko wọ́n àṣẹ wá dání wá sí títì wọn á bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn nípakúpa ethnic cleansing gbogbo àwọn àmì láti rí ẹ̀yin ẹ wo nǹkan tó wà lẹ́yìn mi ethnic cleansing collapse of South Nigeria imminent as Buhari government aided war machinery surround Southwest Nigeria. 2021 ni àmì dátí ní sórí ti jáde tí bàbá Kúnlé Tóògùn tó pa rositangba yẹn bàbá yẹn ó máa ń sun ẹkún sínú ni pé as the head of Àmọ̀tẹ́kùn nǹkan táwọn rí gbogbo ọmọ Yorùbá àwọn ọba wa náà wọn ò ṣe bí ẹni kan gbọ́ wọn ò ṣe bí ẹni kan rí àwọn gómìnà pàtó jẹ́ pé Sọ̀tàyọ̀ Òṣókótó ló sáìn ló fi wọ́n síbẹ̀ ọ̀rọ̀ Yorùbá ò jẹ́ wọn lógún ọ̀pọ̀lọpọ̀ àwọn gómìnà wa gan wọ́n ṣe Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ẹ̀jẹ̀ Yorùbá fúdè ẹni tí ìbò bí ẹni tó fi ìbò ṣe ìyàwó ẹni gbogbo àwọn bó ṣe mọ́dẹ̀lì wà nìyẹn tó bẹ̀rẹ̀ sí ba tiwa jẹ́ àdẹ̀ fúnra káwọn yìí pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ojú òjé lọ ẹ jẹ́ káwọn ọmọ káàrọ̀ òjíire kọ́dọ̀ bọ́ sẹ́yìn gẹ́gẹ́ bí Àlàbí ṣe sọ ẹ jẹ́ ká papọ̀ ẹni tó bá fún Kwara sí gbogbo ìlú Kwara more than 11-12 local government wọ́n ti ń control ìyẹn ni pé
nígbà tó bá coordinate ibẹ̀ yẹn tán they are now coming to Ọ̀yọ́ state, now coming to Ọ̀ṣun state, now going to Èkìtì state. Àwọn wọn bọ̀ àdẹ̀ ń gbá pariwo fún ẹ̀yìn èèyàn ẹ̀ẹ́dẹ̀ kọsí sílẹ̀ kẹmọkẹni kẹgbọ́. ẹ ṣeun sà. ẹ má jẹ́ kó rí báyìí ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká jà fẹ́tọ̀ wa. Nigeria is not existing. It's a business empire fáwọn òyìnbó wọ́n dẹ̀ wá lo ara wa in divide and rule tactics láti máa kó ọ̀rọ̀ yìí lọ. Tá a bá gbára wa kò tẹ́ tó máa gbà wá o. ẹ ṣeun. a máa kọ sí ẹ ṣeun gan ni.